Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist, and the gist that I want to talk about today is about our father, Baba Kabiyesi. Inú wọn dùn sí Queen Naomi. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n agree láti tẹ̀lé Kabiyesi lọ sí vacation yẹn. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, this is your girl, Mashallah. I normally speak Yoruba on my channel, and this is Mashallah Gist TV. Welcome back again. I am greeting you according to the time where you are. And today's gist, we're going to be talking about the royal gist and celebrity gist on this channel, but today's gist is royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín, Mashallah Gist TV. Ẹ ṣé o, tẹ́ subscribe sí channel mi, tẹ́ love, tẹ́ like. God Almighty will bless you all. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá Kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Queen Naomi o fún ìfẹ́ tí wọ́n ní sí wọn láti agree láti tẹ̀lé Kábíyèsí lọ sí vacation yìí. Ẹ̀yin ènìyàn lé, ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láàrin Kábíyèsí àti Queen Naomi. Kò ń ṣe nǹkan kékeré, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo ọ̀rọ̀ yìí ó yanjú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé gbogbo ọ̀rọ̀ yìí ó já sí rere. Ẹ jẹ́ kí a máa gbọ́ gist tèmi lọ. Bàbá Kábíyèsí ní pé èèyàn ni Queen Naomi. Wọ́n dẹ̀ dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn fún gbogbo support Queen Naomi àti bí wọ́n ṣe gbọ́rọ̀ sí bàbá Kábíyèsí lẹ́nu. Wọ́n dẹ̀ fi àsìkò yìí wọ́n fi rọ Kábíyèsí wípé kì í ṣe kí wọ́n lọ fún vacation o, kí Kábíyèsí bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìwà tó jẹ́ pé inú á fi bí Queen Naomi. Wípé nítorí àwọn ni Queen Naomi ṣe lọ sí vacation yìí. Àwọn ò dẹ̀ ní fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa bí Queen Naomi nínú. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà kúkú mọ nǹkan tí ojú Queen Naomi rí. Gbogbo ọ̀rọ̀ Queen Naomi kò ṣàjèjì sí yín. So bàbá Kábíyèsí ń rọ Kábíyèsí pé àwọn ni wọ́n kó gbogbo wàhálà ìbára wọn o. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn olórí lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn náà ní kán wá bí wọ́n ṣe máa lé ogbó wọn. Wípé torí àwọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa tàbùkù bá Queen Naomi. Nǹkan táwọn fẹ́ fún Queen Naomi ò ní kí inú wọn dùn, kí inú ọmọ wọn dùn. Wípé kó má sí wàhálà, kó má sí dààmú. Wípé kí Kábíyèsí gbé ìgbésẹ̀ yìí ní kíákíá. Bàbá Kábíyèsí ní oríire ńlá àti ìdùnnú ni Queen Naomi mú wá sí Ilé-Ifẹ̀ o. Wọ́n ní nǹkan tó bá wo oníkálukú ló lè rò o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ń fi àsìkò yìí sọ pé Queen Naomi ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ni wọ́n. Wípé blessing ni Queen Naomi mú wá sí palace àti Ilé-Ifẹ̀. Wípé láti ọjọ́ tí Queen Naomi ti dá ẹsẹ̀ wọ inú palace yẹn, ire ìdùnnú àlàáfíà ló bá wọn ní palace. Wípé àwọn kan sára sí Queen Naomi fún gbogbo ìwà wọn, fún gbogbo ìwà tí wọ́n wù ní gbogbo ìgbà tán fi wà ní palace. Wọ́n ní bí bàbá Kábíyèsí ṣe ń dúpẹ́ tán yin Queen Naomi, wọ́n ní bẹ́ẹ̀ náà ni Kábíyèsí sọ pé lóòótọ́ ni o, Queen Naomi blessing ni Queen Naomi o. Wípé ìtorí ẹ̀ ni àwọn ò lè fi jẹ́ kí Queen Naomi lọ. Bàbá Kábíyèsí ní nítorí Tadé ní káwò ni àwọn fi jẹ́ kí Queen Naomi lọ sí vacation yìí o. Wípé tó bá jẹ́ ti Kábíyèsí ni àwọn ò ní dá sí i. Wọ́n nítorí pé Kábíyèsí wọn ò gbégbésẹ̀ tó yẹ kí Kábíyèsí gbé. Wípé Kábíyèsí dẹ̀ ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀. Wípé àwọn ni wọ́n fọwọ́ ara wọn náà mú àwọn obìnrin yìí wọnú palace. Wípé téèyàn bá fẹ́ obìnrin, èèyàn lè lọ fẹ́ síta, kì í ṣe dandan ní kẹ́ ẹ sọ wọ́n dolórí kan wà nínú palace. Wípé ṣe bí bàbá Síjú Adé, wípé ṣe bí wọ́n ní àwọn ìyàwó síta, wọn ò dẹ̀ fẹ́ wọn wá sínú palace. Wípé kí wá lóde tó jẹ́ pé ti Kábíyèsí yàtọ̀. Wọ́n ní Tadé dẹ̀ ní wọ́n ló ní láti súnmọ́ dádì ẹ̀, wọ́n ló ní láti wà pẹ̀lú Kábíyèsí kó grow sí wọn lọ́wọ́. Wípé nítorí pé prince ni Tadé. Tadé ò ń ṣe ẹni tó yẹ kí Kábíyèsí máa wá títí kí Kábíyèsí tó rí. Wípé ìtorí ẹ̀ ni àwọn fi fẹ́ kí Queen Naomi àti Tadé àti Kábíyèsí
jọ wà together fún vacation yìí ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyí tá a mú wá fún yín. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi o láti accept láti tẹ̀lé àwọn àti Tade lọ fún vacation yìí bí a dẹ̀ ṣe gbọ́ Princess Diola náà máa wà pẹ̀lú wọn. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ gist ni o. Wọ́n dẹ̀ dúpẹ́ bàbá kábíyèsí dúpẹ́ lọ́wọ́ màmá wa màmá Queen wa wípé wọ́n ṣe tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí wípé àwọn appreciate wọn wípé abiyamọ ni wọ́n wípé àwọn dúpẹ́ lọ́wọ́ wọn wípé in fact pé nǹkan tí wọ́n ṣe láti fi ẹnu sọ̀rọ̀ yìí ó jọ àwọn lójú gan wípé àwọn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní Ọlọ́run Elédùmarè á jẹ́ kí mọ́mì Queen wa kán jẹun ọmọ o. Wọ́n ní Ọlọ́run á jẹ́ kán jèrè gbogbo àwọn ọmọ wọn. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá kábíyèsí ní bọ́n ṣe ń lọ kán má jẹ́ kínú bí Queen Naomi o wípé kán dẹ̀ má kọjá boundary wọn kán jókòó wọn síbi tí nǹkan tí Queen Naomi bá fẹ́ òní kan ṣe. Ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ gist àní ká mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o ní agbára Ọlọ́run òkèkè lọ́lá ni á máa lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o. God Almighty will bless you all. Please share this video, like and subscribe. Thank you so much.